Radiyallahu ta'ala, radiyallahu ta'ala. Allahu akbar. Ẹgbọ́n tí Pasuma bẹ̀rẹ̀ lọ́wọ́ Fadilat Sheikh Faruq Onikijipa. mo fẹ́ wá bá yín kẹfọ́ pa mí lórí ni kí n kàn dé máa lọ. Allahu akbar. ọwọ́ ọlọ́run àlá ọwọ́ tó lágbára. Al-ulama warasatul anbiya. Fadilat Sheikh Dr. Alhaji Faruq Onikijipa Al Miskin billah. Àṣẹ kìkì ọ̀rọ̀ bó ṣe ń sọ̀kalẹ̀ sórí Pasuma rẹ̀ ẹ tún gbà. ẹ jẹ́ ká rí makratu bada marifa ẹni ayé wa ní tọ́lọ́ntì ní kọ́ hàn báwọn kan náà sì hàn ọlọ́run wá wọlé àwọn àfọ àìpẹ́ ńfọra gbolẹ̀ fẹ́ sí májọ parẹ́ báwọn kan ṣe parẹ́ yẹ ọ̀la báwọn kan ṣe là ní. ìpìlẹ̀ ọ̀gá ńlá la kọ́lé VCD yóò kọjá abẹ́ àti gbé jáde. marketed and distributed by Eko Fashion Video and Music International. shop 1 PPL bus stop kilometre 20 Badagry Express Road Okokomaiko Lagos. telephone 00341001112 àti 002971366. VCD ìpìlẹ̀ ọ̀gá ńlá bí a ṣe ọ̀rọ̀ ṣe sọ̀kalẹ̀ látẹnu Onikijipa sórí Pasuma rẹ̀ ó kọjá àfẹnuròyìn ara kẹwò kẹgbà. alfa bisimilayi tawa torí ẹ wá afa Ibrahim Suhaib asbi Allah tí Ọlọ́run fàánú ẹ kójọ fún ọba tó fàánú ẹ kójọ Ọlọ́run má fi bínú ẹ tú o. àmín bàbá. ọba tó fi àánú rẹ̀ tó fi kójọ Ọlọ́run má fi bínú rẹ̀ tú o. àmín sehu. ọba tó fàánú ẹ kójọ Ọlọ́run má fi bínú ẹ tú o. àmín sehu. salat al-fati. àjòkó àfa inú owó tèmi tí wọn gbà lẹ́kàn bá ń fa àfa Ibrahim náà 5,000. mọ̀jà àdálà anabi máa ń ṣe déédéé ni. adamallah wa yata. bá ń fún un náà 5,000. gbogbo ẹ̀yin tí sehu. ẹ wá fẹ́ràn Ọlọ́run bí kíbi tó ń kálukú yín ti wá Ọlọ́run má disappoint yín lérí èròǹgbà tẹ́ni kọ̀ọ̀kan yín fẹ́ Ọlọ́run má ṣàṣe fún yín. gbogbo ẹ̀yin tẹ́ ń gbé Islam lárugẹ látara síkìrì látọ̀dọ̀ aláwìyé kárùgbò ẹ̀yin àdìlájà Rukaya gbogbo yín bẹ́ẹ̀ tẹ́ ń gbé Ọlọ́run tóbi dọ́dọ̀ Ismaili náà àwọn rẹ̀ gbọ́ngbà tó ṣe àsìkiri rẹ̀ kan àsìkiri òun bí a máa ń dákọ̀ àwọn ẹni Ọlọ́run alibarika máa ń sọ̀kalẹ̀ ńbẹ̀ ni nítorí o síbi tó ti porí wọn tí ẹ̀mí wọn ò ní débẹ̀ tẹ́mi ọba ìtú débẹ̀ alibarika sọ̀kalẹ̀ ńbẹ̀ Ọlọ́run fún yín alibarika. àmín sehu. ìyẹn tó dáná ní ìsìn Ọlọ́run ní ìsìn Pasuma o. Alabi. ìdẹ́sùnmẹ́lá má kà tara jùkọ̀ ìmọ̀ ọ̀ràn. yọ̀ọ̀ràn ọ bọ́ ṣe ran ó rí tó Ọlọ́run 5,000 kó sáàsì sùúrù wọ́n náwó má náwó kàkà sápọ̀ gbọ́ kò sì máa ran wọ́n bá ṣe wá rí kò sí ń tọ́ka wọn bẹ́ẹ̀ ṣebí kò ti rí ni. tó jama gẹ́gẹ́ bí tọ́píìkì òní ẹ ó ti parí mọ̀ wọ́rí. anakumula. ẹ̀kọ́ katunu ọlọ́mọ fẹ́ kéèyàn láyà wọ́n jẹ́ ọlọ́mọ bọ́ mọ́. Allah. ní a bá dáná 5 million sí Ọlọ́run bọ́lọ́run ó ṣe ìwọ kó ṣe bọ́lọ́run ni ó ṣe. Allah. kò sí tó kàn ó pẹ̀lú èyí àmọ́ bá a bọ́ náà wọ̀ sí wọ́n gbàgbé wá ọ̀nà gbé o lè máa dọ́gbọ́n ara rẹ̀ àwọn bá ti bàdé ru àyíká bá ti sọ̀rọ̀ má wò bẹ́ẹ̀ má wò. láàbíà. torí bẹ́ẹ̀ tọ́pìkì òní gẹ́bí tí tọ́pìkì táwọn elétò mú wá nípa pé tí ọba sì ti ń jẹ́ ààbò nílùú mọ́ àbí ọ̀sábò láyé mọ́ kí lọ́nà àbáyọ sẹ́bílì najat kí ni solution asa àlèrè solution àfi ká máa ń tí òjò sí ààbò mọ́. bada bisimilahi rahmani rahim wa kulli alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun.
وكل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. kí n tó wọnú wá sí pàǹgbé báàgì mi kọ́kàn Wasiu kọ́kàn rẹ̀ ó lè balẹ̀. adamallahu hayatahu. kul hamdulillahi. wa kulli hamdulillahi. wa kulli hamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. ṣe tọ́tọ́ fẹ́ràn yẹn ṣe yóò wá fún ni tí èyí jẹ́ ọ rí i pé ìtọ́ ga jù ní owó nù bá ń fún má jẹ̀jẹ̀ wọn fún ọmọ àpín bẹ́ẹ̀ wá gbà fún ara rẹ̀ kó lè rọ̀ ọ́ lọ́rùn láti rówó tó fi ṣe ń tọ́ fẹ́ ṣe wọn. ọ̀bánga oṣù. wa kulli hamdulillahi. wa salamuni ala ibadi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. أن اذكرني متى الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أن الحسنى إن ربنا لغفور شكور. قالوا الحمد لله الذي أصاب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أديني مديالا صديقي وارجني ما أرجع صديقهم واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. القرآن ọlọ́run jẹ́ oyé wa pé nínú àsọ́lé ọlọ́run ọba kò sí tí ó ṣẹlẹ̀ láyé tọ́lọ́run ò ti ní sọ ọ́ síwájú kó tó dé. àkókò tá à ń lò yìí sàmánù kan ni tó wá jẹ́ pé àkókò náà ọlọ́run sì ti sọ̀rọ̀ àkókò náà kalẹ̀ ká tó débẹ̀ pé wal asri. innal insana lafi khusrin illa alladhina amanu wa amilu solihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. ọlọ́run ní wal asri ọ wá gbé wáhùn kọ̀sámì wá ọlọ́run ọba ni mo búra gbogbo bí tọ́lọ̀ ń bá dẹ̀ ti ń búra láyé àfi ká fiyè síbẹ̀. ọlọ́run á máa búra níjọ́ míì nítorí pé bí nǹkan bá rújú ọlọ́run á gbé búra wá láti fi rinlẹ̀ pé bọ́rọ̀ ṣe rí nì. ọlọ́run á búra níjọ́ míì láti fi ṣèlérí ìgbé mo búra wàláhì máa gbẹ̀san àbí máa jẹ yín yà. irú búra bẹ́ẹ̀ lọ́lọ́run búra
fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ńjọ́ tí ó dàbí ẹni pé wá yìí dé àkókò kan wá yìí ọ̀ wá fún anabi mọ́ kò rí Jibril àwọn ọ̀tá wa ń yọ anabi wa Muhammad ní pé kò tán ọlọ́run ọba rẹ ti kọ́ ẹ lẹ̀ ọlọ́run ọba rẹ ti kọ́ ẹ̀yìn sí ọ ẹ̀mí anabi wa fẹ́ máa gbọ̀n yí pé a lè rí bẹ́ẹ̀ ọlọ́run ni yóò ṣe wá rí bẹ́ẹ̀ wàdùwà. wàdùwà wal-layli idha saja. ìbúra kan nìyẹn pé wàdùwà wal-layli idha saja ma wada'aka rabbuka wa ma qala ọlọ́run ni ha mo búra àsìkò tí òru dọ̀sán dùá tọ́já pé mo rí báyìí pé àdùá ìyálẹ̀ta mo fi búra wal-layli idha saja àtìgbà tọ́sán bá dòru tóru bá dé gbá. wadda'aka rabbuka wa ma qala. ó ní ànábì kíní ń bọ̀ lẹ́rù ma wadda'aka rabbuka. ọlọ́run ọba tiẹ̀ tí wọ́n sọ pé pọ́ọ̀tì ń kò ní pọ́ọ̀tì kò sì ní kọ́ ẹ lẹ̀. ó ní wala al-akhiratu khayrun laka minal ula. ọlọ́run ní ànábì Muhammad ọlá rẹ yóò da jòní lọ tọba fẹ́ máa dá òtún pé àbí ní ṣe bẹ́ẹ̀ ni nítorí tí wàá ṣe síwájú fún ànábì ọlọ́run wàá mú wá nígbà ńgbà tí wọ́n ń bọ̀ lẹ́rù pé àbí ń pọ̀ lẹ̀. lámúyẹ dídí káyọ̀ tí máa fà wá. ṣé mo rí ọlọ́mọ òrukàn tọ̀ lẹ́nìkan kí n tó gbọ́ ọmọra. wajadaka dollan fahada. mo rí pọ̀ ọmọnà tó fẹ́ gbà kí n tó fọ̀nà mọ́. wajadaka ailan fagina. mo sì rí ọlọ́lọ́sì kí n tó rọ ọlọ́rọ̀. fàmàlì yatima fala takhari. ọlọ́ni tí mo ṣe fún ọnu wá wòye pé látara ara rẹ ọmọ òrukàn ni ọ ìmọ̀ ọlọ́run bọ̀mọ̀bọ̀mọ̀ bọ́ bá ọmọ òrukàn bíi tiẹ̀. la takhari. ọlọ́ni má jàbí máa ọ̀ gbọ́dọ̀ karamọ́ rárá. wa masaila fala tanhar. ẹni tí ń béèrè ni ọ́ tà ń fún tọ́ bá rí gbogbo ẹni tó béèrè ọlọ́run ní máa hàn náà fún. wa ma bi ni'mati rabbika fahadith. wọ́n bá ṣe fún ẹ ní ọlọ́run ní má gbé pamọ́ ìdẹ́ra mi fi sọ̀rọ̀. ìbúra bẹ́ẹ̀ lọ́lọ́run wá gbé wá nípa aziru ọlọ́run búra nípa àtibọ̀tán ayé nípa àti ń jẹ́ ìgbà oníwàlẹ̀ aziru ọlọ́run ni mo búra. innal insana lafi khusrin. ọlọ́run ní gbogbo tí ń jọ́ mi èèyàn pátápátá tó bá dé àtibọ̀tán ayé àsìkò alásàrì àwọn kan wí bẹ́ẹ̀ àwọn kan ní asiru nàbí yìí ní ẹjọ́ pọ̀ lérí ẹ̀ ọlọ́run tó bá dà ti dà kókó yan. innal insana lafi khusrin. ọlọ́run gbogbo ọmọ èèyàn pátá inú òfò ni wọ́n wà. illa alladhina amanu. kí wá lófò náà òfò tó lọ́run wá sọ pé bá ti dìgbẹ̀yìn ayé nì kò sẹ́nìkan títí ò ní bá ọlọ́run wá júwe tí ń jẹ́ tí ó máa jẹ́ ìnira fún wa. ọwọ́ ni lánàá bolo wa nàkún bí ṣe ìmìíràn lè ha òfin. wàlìjúri wà nàkìbí mìnàlẹ̀ amúwálé wálé àǹfùbí wà thamarati wà bàjìrì sọ̀bìrì náà. ọlọ́run ní ìdí máa fi dàn yín wò tí ó máa jáde àwọn òfin yín tọ́ka yín òfin ní balẹ̀ láyé má àwọn àdáwò náà nì. ọlọ́run ní pẹ̀lú àwọn kankan àlẹ́ àwòfù là kọ́kọ́ ọlọ́run ní ẹ̀ ní rest of mind. àlẹ́ off ẹ máa fi àní ẹ̀rọ máa bà yín ẹ wà nù kẹ́ ọkàn yóò sì ní balẹ̀ ẹ wà nù èsì ẹ sì máa làágùn àlà off ọlọ́run nínú fìtínà mi kan ní. wàlìjúri. ọlọ́run nínú fìtínà mi kan ní ebi kẹ́ ẹ má yó ẹ ní yó ọlọ́run nínú fìtínà náà àdánwò kan ní. wànàkìbí mìnàlẹ̀ amúwálé wàlé àǹfùbí wà thamarati. nàkìbí mìnàlẹ̀ amúwálé kí gbogbo business yọ paralyze tọ́ pé ẹ máa kó lé ọjà ẹ̀ sí ní rere kí ẹ kà máa sọ́ọ̀tì mìnàlẹ̀ amúwálé wàlé àǹfùsì ọlọ́run ní inú ẹ̀ náà tó wà ní pé wàlé àǹfùsì ẹ mọ̀ wá sàfẹ́kọ̀ àwọn ẹ̀mí bí irú ti plane mú nìsín bí bọ́ǹbù tí wọ́n jù káwọn nìsín ọlọ́run ẹ̀ máa sàfẹ́kọ̀ ẹ̀mí ọlọ́run gbé gbogbo kíní yìí wá ìpinnu tí ó máa ṣẹlẹ̀ kíní ọ̀wọ́ àfà tí ó fi ṣẹlẹ̀ kíní ń bí tá a bá fẹ́ tanra wa lára wa ní security kò sí ẹnìkan tó lè ṣe security lẹ́yìn ọlọ́run
nítorí ntọ́ lọ fẹ́ fi ṣe security ara rẹ̀ ń tọ́ ń pariwo ni ẹ̀dá bí rẹ ni ó lè disappoint yẹ. àmọ́ Ọlọ́run lọ́ba àkọ́kọ́ tó dá wa tó sì sọ láìfù wa ó fún wa ní màláìka tí ó máa gáìdì wa. àwọn màláìka tó ń gbé síbẹ̀ ń pé ẹ máa tọ́ ẹ máa gáìdì ẹ̀ ọ fẹ́ sùn ni ọ lajúlẹ̀ ni ọ wọ pílẹ̀nì ni ọ wọ mọ́tò ni ń jẹun lọ́wọ́ ni bí ó ṣe nípa àwọn òkú ń bẹ̀. ọba yẹn nìkan ló lè sọ fún wọn pé iṣẹ́ tẹ̀ ń ṣe wọn ẹ̀dá dúró. tọ́lá wọn bá sọ fún wọn pé nítorí tí láyà súnmọ́ ńlá máa amára ń wà ẹ́ fa lónà máa yìí màrún tọ́lá wọn bá sọ fún wọn pé iṣẹ́ tẹ̀ ń ṣe wọn ẹ̀dá dúró àwọn ń bá ṣe tí wọn lọ́nu kí ló lè wá bí ẹ̀dá dúró. ìtì bí ẹ̀dá dúró làkàyé tọ́lá wọn mú wa pé tọ́lá bá la òun masalan. kọ̀ríyàtàn kọ́nẹ́tì àmínátàn mutma'innatan. yàtì àrísìkò àrògàdà min kulli makan. akafarati bí àní billahi máa kọ́ Allahu libasal ju'i walakaw bima kanu yasna'un. ọlọ́ni tí ń bí ọwọ́ máa pèjú ẹ wá ọlọ́run náà wọ́n fún yín lápèjú ẹ lẹ́ntì lára kọ́ríà kan. ọ̀dọ̀rọ̀bálọ́wù mábàlẹ̀ kọ́ríyàtàn. ọlọ́ni fún yín lápèjú ẹ lára kọ́ríà kan. kọ́ríà tí mo ń sọ̀rọ̀ rẹ̀ fún yín yìí ẹ̀mí wọn balẹ̀ jù. haminatan mutma'innatan ẹ̀mí wọn balẹ̀ hamina àti mutma'inna ìfọ̀kànbalẹ̀ méjèèjì àmọ́ níbà wọn onímọ̀ ṣe lò. ẹ̀mí ẹ̀dọ́ balẹ̀ ẹ̀mí rẹ̀ lè balẹ̀ ó ní ìdí nǹkan ní mọ́mẹ́ǹtì yìí nìsín ọwọ́ ara ẹni wí ọ ẹ̀mí rẹ̀ balẹ̀ ń táìmù yẹn àmọ́ yọ gbà mutma'inna ò sí ń bẹ̀ mutma'inna ní tó ní káwọ́lé lérí. ọlọ́ni méjèèjì ni mo sọ fún ara abúlé kó tí mo sọ fún ẹ yìí o. kẹ́nẹ́tì àmínátàn mutma'innatan. ọlọ́ni méjèèjì ni mo ṣe fún wa mo ní kọ́kọ́ wọn balẹ̀ yàtọ̀. yàtí rísíkù rọ́gàdà min kulli makan. ọlọ́ni arísìkí ìjẹ́ ẹ̀mú tí wọ́n ń ná tí wọ́n ń lò min kulli makani nákìrà ni yẹn wọn bá wọn níbi kíbi ọlọ́run ò tírèsì pé bíbá ìlàsìkí náà ti wá ibi kíbi ni wọ́n ti ń rí wọ́n kàn rárá ìsìkí ọlọ́run ni ní kò lè má káàní. fakabarati bí ẹni umillahi. ọlọ́run wọn bá yí ayọ̀kọ̀rá káfarati bí ẹni umillahi wọ́n yí ayọ̀kọ̀rá pẹ̀lú dẹ̀ra àwọ̀ ọlọ́run tí a ṣe fún wọn ẹ̀dá lè yí ayọ̀kọ̀rá lẹ́nìkan ṣoṣo odidi ayé lè yí ayọ̀kọ̀rá ìlú lè yí ayọ̀kọ̀rá bọ́lá ń bá lo kọ́rí àánú Al-Qur'ani kì í yún èsmí nìyí pé ìlú nìkan ní bá wí a lè lo kọ́rí àfẹ́dá nìkan. kọ́rí à wọ́n ní gbàtà Al-Qur'ani lẹ́gbẹ̀ẹ́ kan ó ní ìnàlẹ̀ mọ̀lúkà. ìsàdàkàlù kọ́rí àtàní àbùsàdúrà. wàdàlù àìsàtà àlì àzìlàtà wàkàtàlíkà yaf'alun. wọn náà lọ́n fẹ́ sọ̀rọ̀ Bilikis àtànábì Sulaimana ọlọ́run wá gbáyà yẹn wá Bilikis ni wọ́n sọ pé náà múlùkà ìsáde alukọ̀rí àfṣàdù wa táwọn ọba ẹ̀ mọ̀ wọ́n ni ẹ̀ mọ̀ ṣe sí wọn ni àwọn tó bá jáyà tí wọ́n bá wọnú ìlú àfṣàdù wa wọ́n bàlú náà jẹ́. ọ̀jàlú àìsàtà àlè àṣìlàtà. àwọn èèyàn tó bá jẹ́ àwọn èèyàn tó jáyà tí nínú ìlú ni àṣìlàtà wọ́n sọ wọ́n dín yẹpẹrẹ ó ní kàṣálíkà yẹ fún àlùl ó ní sẹ́ táwọn ọba máa ń ṣe nù. Bilikisu àti Sulaimana ti lọ sáyà wọn ò ní ṣiṣẹ́ mọ́ ni ayé ó ṣiṣẹ́ tóra àhákùnrin Al-Qur'ani. innal muluka. asẹ́nàlì mùlùkà àwọn àfọwájú àwọn tọ́wọ́n wá jẹ́ sufi tí wọ́n á jó ní mímọ́ àfi kájò kó tẹ àyà ìka gbàgbọ́ yọ̀rọ̀ lọ́hùn alimuluka ti ń wí mùlùkà ló bá kọ́ríà ti ń wí tani kọ́ríà àsìlà ti ń wí àyíṣà ti ń wí àwọn wòrà yẹn tó tóbi tá a fẹ́ sọ de yẹn yẹpẹrẹ wọ́n wá tẹ̀sẹ̀ pé innal muluka innal muluka ìṣà kọ́ríà ta àfùsàdúrà. وكذلك
tó tóbi ni wọ́n pè ní muluk àti muluk yẹn òun náà ní gbólóhùn Ọlọ́run kẹ́lìmọ̀ la ilaha illallah òun ló tóbi ó wíwo ìsáré àdàlùkárí àdà tó bá wọnú abúlé kò wọlé abúlé kò náà àlùkọ́ríà àdàlùkọ́ríà nínú ọkàn rẹ̀ yìí la abúlé kò abusaduwa tí wọn la ilaha illallah bá tẹ̀ abusaduwa alẹ́ asadu tí ń jẹ́ kẹta alibugudu tí ń jẹ́ kórìíra aligadobu tí ń jẹ́ bínú gbogbo ń tó jẹ́ nǹkan tí ọ̀dà ń bẹ̀ yọ wà bá jẹ́ yaani kazalika ìfàlù gbogbo ń tó ga jù ń bẹ̀ wọ́n ní kọ́lé ni ní ramọ́tò ni mo fẹ́ ṣe gbá ni àsìlàtà yóò di nǹkan yẹpẹrẹ ń bọ̀ bá ti gẹ́ ti Ọlọ́run on kazalika yefu aduna onisati la ilaha illallah senu ase korea yan ó lè dúró fún èyàn kan korea yan ó lè tulu Ọlọ́run nígbà tí mo kẹ́ wọn títí wọ́n yá yo kora tó bá di billahi ba'da Allahu libasa lijui wal khawfi Ọlọ́run ni wọ́n fi àìmọ̀re wọ́n fi pààrọ̀ dáadáa wọ́n ṣe geveri se mi Ọlọ́run máa ní kẹ́ tó yàwó Ọlọ́run ní ìyá tí wọ́n tó wò ní alujui wal auf ebi àtẹrù Ọlọ́run ní ìsàdédé ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n ṣe ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ìjọ tẹ̀ dá kò bá ti ṣe tọ́lọ́run mọ́ Ọlọ́run sì mú yà wá tí mani ọba ti sí nínú ọkàn ọmọnìyàn má tí tá n pè ní imani bá ti lọ solution tí ọba sí security mọ́ tẹ́yìn béèrè pé kí ni solution Ọlọ́run fúnra ẹ̀ ló fún wa solution ipe ilalladina amanu. wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Ọlọ́run kò sí solution kan. ilalladina amanu solution ni pé alladina amanu àwọn tẹ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tọ́lọ́run ti ṣàdéhùn pé yín làwọn iná àwọn tọ́lọ́run ọ̀la làwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ iná àwọn tọ́lọ́run ọ̀la làwọn tó bá bẹ̀rù Ọlọ́run solution àkọ́kọ́ ni iman pẹ̀lú Ọlọ́run kéèyàn ó sora rẹ̀ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú gbàgbọ́ má jẹ́ kí imani ó yọ kó nínú ọkàn rẹ̀ tí imani bá ti lè kó nínú ọkàn ẹ̀dá ìjìyà ń bọ̀ ni tọ́ba ọgbọ́n tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni kò possible kéèyàn sọ pé múmi nílò òun kó sì máa ṣe sìnà ní mọ́mẹ́tì ṣe sìnà òun kó ní múmi nílò òun anabi ni wọ́n ti gba imani láyé ẹ̀sìn sani. lásìkò tí ń ṣe sìnà òun kọ́ wá pé múmi nílò òun anabi nílò ni kì í ṣe múmi ni wọ́n ti yọ nuru lè imani kó lára ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ń jalè kó ní múmìnì ni ọ́ wọ́n ti yọ nuru lè imani lákòókò tó ń jalè o bẹ́ẹ̀ lẹ́ni tí ń pààyàn kó pé múmìnì ni ọ́ àsìkò tó ń pààyàn o wọ́n ti yọ nuru lè imani ìmálẹ̀ ìgbàgbọ́ ti kó lára rẹ̀ wọ èṣù ti take over òní wà pẹ̀lú Ọlọ́run kọ́ ọmọ wa ṣe jákujàku kọ́ ọmọ ṣe tí ọ̀dà àkókò tó ń ṣe ń wọ pẹ̀lú Ọlọ́run ẹ̀jọ́ sí iman òun ni solution àkọ́kọ́. wa amilu salihati. amilu salihati ìwà rẹ̀ ni solution ẹlẹ́ẹ̀kejì nítorí husnul muamala nítorí ọba lè gbà kí wọ́n ṣe fún ọba ò ló ṣe ṣe fún ọmọlàkejì ẹ tó ọmọ pé tí wọ́n bá fi irú náà ìjó mi ara mi ọkọ̀ wọ́n ní sábàb ọ̀dọ́ kan lọ́ba anabi Muhammad sallallahu alayhi wa sallam jọ kan anabi ní kíni fẹ́ ó lóun fẹ́ ká anabi ọyọ̀ ọ̀dà fún un ìyọ̀dà kíni pé kó wọn máa ṣe sìnà anabi ní ẹni kó súnmọ́ mi ó wá súnmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi wa gbọ́ lé la anabi ní abatuhibu nítorí béèrè lọ́wọ́ mi tó ní ìyọ̀dà fún yìí sọ fẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ìyá rẹ̀. ó ní rárá Ọlọ́run fẹ́ mi ò ṣe pèsè òun ò nífẹ̀ẹ́ sí anabi bí wò ṣe nífẹ̀ẹ́ sí òun làwọn èèyàn náà ò nífẹ̀ẹ́ sí
anabi ní sọ fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fọ́mọ rẹ̀ ó ní rárá anabi ní bò ṣe fẹ́ ń làwọn èèyàn náà fẹ́ sọ fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún àǹtí rẹ̀ àbábúrò rẹ̀ ó ní rárá anabi ní bí wọ́n ṣe fẹ́ ń làwọn ẹlòmíín náà fẹ́ sọ fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ gbọ́n bàbẹ́ àbábúrò bàbẹ́ ó ní rárá anabi ní bò ṣe nífẹ̀ẹ́ sí ń làwọn èèyàn náà nífẹ̀ẹ́ sí ó fẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ fún àbúrò màmá rẹ̀ àbẹ̀gbọ́n màmá rẹ̀ ó ní rárá anabi ní bí wọn ní òsè fẹ́ ń lẹ́lẹ̀ wọn náà fẹ́ anabi wà fà mọ́ra anabi kọ́ ọwọ́ èso ti bá anabi wà sàdúrà fún pé Allahumma igibiri dhanba anabi ní Ọlọ́run bá ń forí jì wa tahhir qalbahu tahhir qalbahu ẹ̀mí rẹ̀ ti dọ̀tí lọ́fà tọ́jọ́ máa sọ rádaràdá tí ń sọ yìí tahhir qalbahu Ọlọ́run mọ́sá bá ń fọ ẹ̀mí ẹ̀ mọ́ wa hassin farjahu Ọlọ́run wá bá ń sọ abẹ́rẹ́ ń bí ṣekúṣe anabi dá padà sínú imani ó sì jọ fi hàn ìgbé tó fẹ́ ṣe ń kèé ṣe wàhálà tó ní wọ́n bá ṣe fún àwọn ẹ̀jẹ̀ tiẹ̀ nùrò ní dùn hamidu sọláàt ìwà rẹ̀ ní solúsọ ẹlẹ́ẹ̀kejì watawasaw bil haqq solúsọ ẹlẹ́ẹ̀kẹta lóòótọ́ ó tọ́ lọ sọnù láyé ní ọjà jòkó àlàáfíà mọ́ Islam nìkan la wá dájú gbogbo wàhálà kọ àdè fèsìlẹ̀ káwá àti ìrẹ́ nìkan tó fẹ́ sọ̀rọ̀ pòlítíkù ẹ̀rọ fún wa mùsùlùmí nìkan náà wọ́n ká dìílé lérí ìṣe jẹ́ ìsìláàmù báwo ló ṣe lè jẹ́ kẹ́yìn kan jẹ́ múmìnì tọ́dẹ̀ ló ń gbọ́ lọ́ngbọ́ kó sì wá wò yí pé tá a sì rí inú ẹ̀sìn tiwa àwọn Europe wọ́n lo ìwà kan kódà jà wá dúdú lọ wọn ò bí ọdá ní Europe kọ́ pa báwa ṣe máa ń fi àwọn aláǹgbá tọwọ́ ń bí tá a sọ wọn lóko bọ́ ọ bá sọ ọ lóko lọ́hùn-ún ọ lọ ẹ̀wọ̀n lọ sọ lóko òun. inú àdìsí anabi ladẹ tiri sallallahu alayhi wa sallam anabi lòun sọ fún wa yìí pé ká ṣàánú àwọn dábàá ẹsì kẹ wọn nígbà làánà láhù mamasala bílẹ̀ àyàwó ni anabi níbi dadu ọlọ́run kọ́ máa bẹ́ni tó bá fi ẹranko tọ́wọ́ làwọn ń lò yẹn wọ́n sì kẹ wọn bí èèyàn mo wà ní London jọ kan wọ́n wá ń gbá bọ́ọ̀lù wọ́n sì torí aláyùn bẹ̀rẹ̀ táwọn ọmọ sí nǹkankan ń kọjá lọ lórí fídì wọ́n sì fa fèrè wọ́n sì dúró fún un. wọ́n dún torí ẹyẹ lẹ́njọ́ mi náà. ọwọ́ àlọ́bá yìí ń bọ̀ wá kọjá tán wọ́n tún wá fa fèrè bẹ̀rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ bọ́ọ̀lù mu ní à kéwú nìyí. Nàìjíríà yóò tẹ̀ ní lọ́nu. ọ̀kẹ́rẹ́ lásán lẹ wá dúró fún. wọ́n fàlù ẹ̀ lọ́dọ̀ tiwọn dépò pé àwọn tiẹ̀ tún ní kò síjẹ̀rí mà kò sẹ́sẹ̀ tí ẹ̀ lè sẹ̀ tí wọ́n lè torí ẹ̀ pa. ibi tí a fàlù ẹ̀ dé fẹ́ni tó kéwú tó nímà tó sì gbàgbọ́ yọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀wá ni pé kẹ́mi ọ̀sán máa sọnù kẹ́mi ọ̀sọnù nítorí kíni kíkí ni ó bá lè ṣe tẹ́mi bá sọnù tán tá a bá ní nǹkan kan ló ń fẹ́ sí ẹranko lọ́fẹ́ jọ fẹ́ ṣe nǹkan òun ni ṣé báwo èèyàn yín náà ni ó kó tira tá a sì jọ ṣe. wọ́n á rí bàbá apá wọn tẹ́kọ̀ àkòròfo nǹkan mi ti sáwọnú ẹ̀ ntọ́ wá sáwọnú ẹ̀ òun náà kò sí tó bí òótọ́ ni ò sí mọ́ ìmánì ni ò sí mọ́ iṣẹ́ rẹ̀ ni ò sí mọ́ ẹlẹ́kẹ̀rin ẹni sọ́bù. kò sí sùúrù mọ́ àti dayé tó ń kálukú ń kánjú. àgbàgbọ́ yọrọ lọ́n pé látẹ́rìkàbù náà tọ́baka à ń tọ́ba kí famalam láyùmí náà ni ọlọ́ni akaba ni ò lè gún méjì pọ̀ ọba gbé kan ó gbé kan ó gbé kan ó gbé kan tó fi débi tó ń lọ àwa kàn fẹ́ gbé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ni. ọ̀nì tó bá fẹ́ nǹkan tó a pé ntọ́ kájú lọ ń bá wa. àjẹlínà làwọn fi máa ń ṣá olè máa ń nùrí. ọlọ́ni kò nira fún wa àjẹlínà bí n ta gbé nǹkan sókè tó wà ń nawọ́ báyìí tó ń nẹ́gà ọwọ́ rẹ̀ ò sì tó sọ pé àjẹlínà àwọn Yorùbá wọ́n máa lo lárúbáwá Yorùbá dàrọ́
wà ní kó ń bẹ̀ yọ jálù ọ́ àjálí náà nù. kana yuridu al-ajilata ajalina lahu fiha ma nasha'u liman nuridu thumma ja'alna jahannama yaslaha mazmuman madhura wa man arada al-akhirata wa salaha sayaha wa huwa mu'minun kana sayuhu mashkura. ọ̀rọ̀ ní kò burú wa á gbé fún ọ bó ṣe fẹ́ ń àmọ́ tí ó gbẹ̀yìn rẹ ẹni ebu ni ọ́ ó sì dẹni tí wọ́n sọ sẹ́kẹsẹkẹ sí lọ́wọ́ kò sí ní tó lè fi kún àmọ́ tó yà pé ń tọ́ ń fẹ́ àdìkẹ́ àmọ́ lọ bá ń fẹ́ tọ̀ wá ń tẹ̀ jẹ́jẹ́ ọlọ́run ní wasalaha sayaha ọ̀n tẹ̀ jẹ́jẹ́ ọ̀n pọ̀ tẹ̀sẹ̀ lọ́bẹ̀ díẹ̀ ọlọ́run ní nítorí yẹn o wa huwa mu'minun ọlọ́run ní bọ́ọ̀ ṣe ní gba àti fẹ́ kí mùmí ní orí lórí ni. faulaika kana sayuhum mashkura. ọlọ́run ní lórí báwọn àwọn tá a dúpẹ́ fún ẹ̀dá nù sùúrù ò tó mọ́láyé kò sí sùúrù mọ́láyé àìwá sí sùúrù yẹn òun ní sùúrù sẹ́rẹ̀ kẹrin sùúrù sì gbọ́dọ̀ tó inú tí ó lè tó yẹn ní sùúrù àwọn kankan tó yẹ pé tó o bá sọ yìí pé ńgbà náà ò ti tó mi ọ̀ ń tanra rẹ ni sùúrù ètò yẹn gbogbo jẹ́ ọba ṣẹ́dá tó fi lò ó ṣe mọ́ ọ jẹ̀bi bọ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ lẹ́mí kó ní àwọn tí mo là kájí àkùnkàn jẹ ta mo ti sakuri sí $1 million kò ní ìdíkì ṣe kankan máa ń pè mí tó o bá ti ìbára yìí ládùúgbò ọmọ sá lọ náà ni ọmọ sá lọ náà ni òun kò fẹ́ dó tì ọ́ ìwọ lọ mú ẹyẹ kọ́ wa lọ ṣe kéèjì fún kọ́ wa ní ẹ bá mi ṣe góòdì mo fẹ́ fi ṣe kéèjì yẹn o àbí diamond ẹ dẹ̀ fún síbi diamond ẹ fún ní abọ́jọ́ ma fi jẹun diamond ẹ wá gbẹ́yẹ síbẹ̀ kọ́tẹ́ lọ́rùn bí kò fò lọ ni kéèjì lára jẹ́ fẹ́ mi ẹ̀mí fẹ́ lọ wọ́n ló ń dè mọ́lẹ̀ lọ́jọ́ lọ. ètò ọlọ́run sùúrù yẹn kì í tó lọ́yẹ̀ pé bọ́bá ti dé stage kan ọlọ́run ga mú sùúrù wá níjọ́ tí wọ́n pa Amsa sẹ́yìn náà Amsa ọwọ́ àdúrà anabi sallallahu alayhi wa sallam anabi inú wa bì anabi ní fáwọn yọ kátẹ́ pa yìí nípa 70 yẹn sàbàyínà ní fi pààrọ̀ ẹ̀mí kan yìí ọlọ́run jìbìrì lọ́ba ń bá ọkà aláàánú ọlọ́run yìí wáyé nì. wàyí ni akọ́bùtún fàákìbù bímísìlì máa òkè tó ń bèè. ọlọ́run ní tọ́ bá máa pọ̀ fẹ́ gbẹ̀san ìfi ọmọ gbẹ̀san má pa kọjá ẹyọ kan tí wọ́n pa ní akọ́bùtún fàákìbù bímísìlì máa òkè tó ń bèè. àmọ́ o. wàláyé sọ̀bárí tún. ọlọ́run ò sì dọ́rọ̀ dọ̀ mi kọ̀ fọ̀rọ̀ lẹ̀ fún mi tọ́ bá lè lọ ṣe sùúrù. làwọn àkàrẹ̀ lè sọ́bìrì. làwọn àìrúlé sọ́bìrì náà tó bá yẹ pé gbogbo àwọn tí wọ́n ń pààyàn ká yìí náà ẹ̀tọ́ kan wọ́n fẹ́ gbà àbí wọ́n fi nǹkan kan dùn wọ́n àbí nǹkan kan ni wọ́n fẹ́ gbẹ̀san wàláyé sọ̀bàrí tún. làwọn àkàrẹ̀ lè sọ́bìrì. bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù tọ́lọ̀ ń bá nábì ọlọ́ọ̀ni à hẹ́rù lísọ́bìrì náà sùúrù dáfẹ́ tó bá lè ṣe ọba ní wàsíbírì ọlọ́ọ̀ni wàlá ìsọ̀bárí tún máa wò ó kọ́kọ́ gbé májẹ̀mú wá ó gbé yíké wàlá ìsọ̀bárí tún wẹ́ tọ́ba ti pọ̀ ọba lè ṣe sùúrù tọ́ba lè ṣe kìbá dẹ̀ dá ànábì ká máa rò pé ọ̀sìn mo bá lè ṣe ni kí n bá sì lè ṣe kí n ọlọ́ọ̀ni àmọ́ wàsíbírì bọ́ọ̀bá tiẹ̀ lè ṣe kọ́ tiẹ̀ ṣe ni wàsíbírì wà máa sọ̀bìrù kàìlà bìlà. ọlọ́run wàsíbírì ṣe sùúrù máa sọ̀bìrù kàìlà bìlà ìṣúrù tó ṣe wọ́n èmi ọlọ́run ló ṣe fún dámi tó ṣẹlẹ̀. ọlọ́run má bànújẹ́ lórí ní tí ń ṣẹlẹ̀ Amsa àti wọn pa mọ́tòrí Amsa bànújẹ́ fídíkì. ọlọ́run má banújẹ́ má jẹ́ mi rè ó fún pínpín
lẹ́rìí gbogbo ètè tí wọ́n ń dá àti nǹkan tí wọ́n sọ má fi fún pípẹ́ ẹ̀mí ó lè mẹ́rin àwọn ọba májèlé náà tákà ọ́ ẹ̀mí ń bẹ pẹ̀lú àwọn tó bá bẹ̀rù mi àwọn tó bá mú sinón àwọn tó bá ṣeré sùúrù kì í tó òun nínú ìkáyà wọ́n ní ọlọ́run ní kí wọ́n lọ pa àwọn ẹjọ́ ànábì kan wọ́n ṣe àbòsí wọ́n ṣàṣejù ọlọ́run màláíkà lọ parẹ́ wọn kílẹ̀ àwọn bọ́lá bá ìdíran màláíkà ń tẹ́ bẹ́ẹ̀ láyé àsúná ńlá máa mọ́ra wọ́n ẹ̀fọ́ àdúnà mọ̀rọ̀mọ̀rún wọ́n á ti ọwọ́ ọ̀tún wọ́n á ti bọ̀ ọ̀bẹ̀rẹ̀ ayé wọ́n á ti ọwọ́ òsì bọ̀ òpin ayé wọ́n wá gbé nígbà tí yẹn bá gbé stage yìí báyìí àti gbogbo ń tọ́wọ́ àmẹ́ wọ́n sì dájú ẹ̀ dé ó ti wá tásìkò tí wọ́n ó jíṣẹ́ ọlọ́run sì ti fún wa signal ọ̀yá lásùbà kùtù ẹ̀dójú wọn dé àsìkò tí wọ́n fẹ́ sẹ́wù alábẹ́rẹ́ kan wá ń rọbí ọba bímọ yóò bímọ dé ọmọ wa ń ké ebi ń pa òun balẹ̀ ìbọn bá dẹ̀ bímọ ebi ọmọ pa ìwọ̀n wa ń tí ọ jẹ lọ́mọ ń ké ọwọ́ ń pẹ̀ tí ọmọ yẹn pé sàṣẹ sùúrù ìwọ̀n tí ọ jẹ ọmọ yìí tún ké òun wa ń tí ọ jẹ ọmọ ń ké lẹ́ẹ̀kan náà ara tó ta òun ó ní kí wọ́n ṣe wọ́n ọmọ yìí mo ní ó ṣe sùúrù ọba tọ́ra gbọ́ àgàbà ní ó ṣe sùúrù yóò ṣe sùúrù ni ọlọ́run ní màláíkà wá o wọ́n ti pè mí ń jà o fi wọ́n lẹ̀ o màláíkà ni a ti débòde kákan yí wọn kó ní ọ̀lẹ́ yí wọn kó mọ̀ bó o ṣe pé wọn náà máa da padà bọ̀ alẹ́ ọgbọ́n tó wí ni nípa tí yẹn bá ní kí n ṣe sùúrù yín ṣe sùúrù ni. wàtàwàsá bíláàkì wàtàwàsá bísàbùr. kò sí solúsàn kan bẹ́ẹ̀ dábàá ló ń wá solúsàn kan kálẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ láyé lónìí ìjọba gan tẹ́lẹ̀ béèrè mọ̀ràn lọ́wọ́ àwọn ẹgbẹ́ ti lose control ẹ wo oníjẹta àbíjò vice president ní a tún lọ kámẹ́lẹ́hùn téèyàn akọ́lọ̀ ń tọ́ yọ ǹgbà téèyàn gbé rẹ̀ sí mọ́tò pẹ̀lú bọ́ǹbù ọ̀dẹ̀ sọ dáadáa sáàkó máa kó bá rí inú ilé rẹ̀ wọ̀ gbogbo inú ilé wọn ti jó bóyá bí olùgọ́sí ti ń wò yí pé kọ́sà sílẹ̀kùn káwọn ọjọ́ di fún wọnú ilé bóyá ilé wọn ò tètè sílẹ̀kùn àbáwọn náà ní mọ́rítọ̀ àsìkò tí pọ́ǹpù ó blo àlámù ó ti tó lọ́ba lọ alugéètì lọ́ba sọná security kan bá lọ sọ àwọn tá a nà á sá lọ́dọ̀ wọn nù atẹ́gùn ti ń gbólógì àwọn kẹlẹ́ ìbọn mọ́sàfìrà ọ̀sọ́lùsọ̀ sí lọ́wọ́ ẹnìkan ilallah ọba solúsàn wà lọ́wọ́ ẹ̀ o ti wà mú solúsàn wà fún wa yìí pé bọ́rọ̀ bá rí báyìí solúsàn rẹ̀ hàmánu alladhina amanu wa amilu salihati. solúsàn rẹ̀ iṣẹ́ rí solúsàn rẹ̀ òótọ́ solúsàn rẹ̀ sùúrù ọlọ́wọ́lá nabi Muhammad wọ́n láwọn ẹni rè. jájú kó àlàáfíà. jájú kó àlàáfíà. jájú kó àlàáfíà. ọlọ́run jájú kó àlàáfíà. dalẹ̀ waru. má dalẹ̀ waru. má dọ̀nà waru. má dọ̀nà waru. má fitina wa. má fitina wa ọlọ́run. pàwọ́láyà. má pàwọ́láyà. ọlọ́run ẹni ọlọ́run. ọlọ́run ẹni rí ọlọ́run. ayé falùlá bí asábì kún sakartu wa amantu wa kana la sakra alim. rabbi najini wa ali mimma ya'malun. radiyallahu ta'ala. radiyallahu ta'ala. Allahu akbar. ẹgbọ́n tí Pasuma bẹ̀rẹ̀ lọ́wọ́ Fadilat Sheikh Faruq Onikijipa. mo fẹ́ wá bá yín kẹfọ́ pa mí lórí ni kí n kàn dé máa lọ. Allahu akbar. ọwọ́ ọlọ́run àlá ọwọ́ tó lágbára. al-ulama warasatul anbiya. Fadilat Sheikh Dr. Alhaji Faruq Onikijipa Al Miskin billah. àṣẹ kìkì ọ̀rọ̀ bó ṣe ń sọ̀kalẹ̀ sórí Pasuma rẹ̀ ẹ tún gbà. ẹ jẹ́ kárí nakratu bada ma'rifa ẹni ayé wa ní tọ́lọ́ntì ní kọ́ hàn báwọn kan náà sì hàn ọlọ́run wá wọlé àwọn àfọ àìpẹ́ òǹfọ̀rọ̀ agbolẹ̀ fẹ́ sí májọ parẹ́ báwọn kan ṣe parẹ́ yẹ ọ̀la báwọn kan ṣe là ní. ìpìlẹ̀ ọ̀gá ńlá la kọ́lé VCD yóò kọjá abẹ́ àti gbé jáde. marketed and distributed by Eko Fashion Video and Music International. shop 1 PPL bus stop kilometre 20 Badagry Express Road Okokomaiko Lagos. telephone 00341001112 àti 002971366. VCD ìpìlẹ̀ ọ̀gá ńlá bí a ṣe ọ̀rọ̀ ṣe sọ̀kalẹ̀ látẹnu Onikijipa sórí Pasuma rẹ̀ ó kọjá àfẹnuròyìn ẹ̀rà kẹ́wò kẹ́gbà. ربنا اخفف عنا العذاب ان المؤمنين أهلكتنا مجانا ورزقتنا مجانا اللهم ارزقنا فقه في دين سيادتها في علم كفايتها في رزقي
سيادة في بدني توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت يا وسع على الصراط ونجاة الإنسان يا سال الفضل والإحسان برحمتك يا الراحمين يا رب العالمين آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وعليكنا بصلاة اللهم اجعل كلماتنا صارت لا إله إلا الله.